أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد. وكي ويعفى عني سيد mo bá ọlọ́pọ̀ máṣẹ́ ìbá mi ṣe dáadáa fún yín. Allahumma amin. Àpọ́nlé tó dáa ju tẹ́ ṣe fún wa lọ ọlọ́pọ̀ máṣẹ́ ìbá wa ṣe fún yín. Allahumma amin. Wa la ilaha illallah. Amin. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa lápapọ̀ ọlọ́pọ̀ bá mi dúró tì. Allahumma amin. Ọlọ́pọ̀ máṣẹ́ ìbá mi san yín lẹ́san dáadáa. Amin. Kí wá pé a kú oríire ọmọ tọ́ba lè kí ọlá tó fún wa Alhamdulillah. nínú ilé Pakoto. Ilé náà ọlọ́mọdé ó bàjẹ́. Amin. Torí pé ilé Pakoto ọ̀sẹ̀ àjòjì sẹ́mi náà mo fi mọ̀. Iyakumullah. Wọ́n yà ń gbà tí mo ń bọ̀ tí mi fẹ́ mọ̀ náà bí yìí mọ́ dáadáa. Wọ́n ní ká dúró lé Pakoto lọ́jà. Tó bá bá dúró ń bẹ̀ tá a bá ti sọ pé à ń lọ ọ̀dọ̀ Yẹ̀sírù o, ọmọ Wàhábì o, wọ́n mú Adébí. Ọmọ Adébí. Àwa wà ń bẹ̀ ni mo rí ẹnìkan pẹ̀lú òun wájú ibi ìlà fi ń bọ̀. Ọba Lékè ọlọ́run ní balẹ̀ náà jẹ́. Àmín. Àwọn bàbá wa tí wọ́n ti papòdà ń bẹ̀ ọlọ́kọ́mọṣẹ́ ìbọn kẹ́ wọn. Allahumma amin. Àwọn tí wọ́n ṣe ń bẹ láyé nù wọn gbogbo ẹ̀mí àlàáfíà ìgbẹ́ ìgbàmù dáadáa ọlọ́pàá wájú gbọ́ ẹ̀fún wọn. Àmín. Albarka la hawla wala quwwata Illa billahi aliyyil azim. Mo kí Abu Imran Fasco Bless. Ok, iná púpọ̀ o. Iyakumullah wal karim. Ọlọ́pàá ń ṣàbá ń san ilẹ̀ san dáadáa. Àmín. Mo sì kí Abdulkabir. Kàbísára. Mo kí wọn náà púpọ̀. Ọlọ́run ló mọ bí ìrìn yẹn ṣe rí tàbí wájọ díyàn kan gbá lónìí nísẹ̀yìn. Láti dágbére fúnra wa. Ọlọ́run lè jẹ́ ọ̀bàjẹ́. Àmín. Ṣé rí wábí mi ní òní gbogbo ẹ̀yin bàbá wa àfáà àti gbogbo ẹ̀yin bàbá wa nínú ilé Pakoto. Ṣé rí àfáà wa tí wọ́n bímọ yìí. Àfáà wa Yẹ̀sír Abdul Wahab ẹni rírí ọ̀jẹ́ ni mímọ̀ ni. Bí ó bá ṣe pé èèyàn lèèyàn ní nǹkan yìí mọ bó ṣe tó. Ẹ̀gbogbo tọ́lọ̀ bá ní kéèyàn ní èèyàn ní mọ bí nǹkan yẹn ṣe tó. Yorùbá bí máa sọ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà adìẹ ìsáàbà níyì nílé wòlíì sì níyì ìlú ẹ̀. Lẹ́ẹ̀fìrí gbogbo àwọn wòlíì láyé ìlú wọn ni wọ́n ti máa ń kàn wọ́n lábùkù jù. Ilé wọn ni wọ́n èyí tí jámọ̀ nǹkan kan. Ìwọ̀n tí wọ́n bá dìbò míì kálukú ọmọ yìí wọn. Ẹ wá wo àwọn tí wọ́n máa ń sábà kàgbákò jù náà lára àwọn wòlíì Ọlọ́run àwọn fámìlì wọn náà ni. Ìyàwó rẹ̀ tí ó sọ pé ṣé òjò báyìí náà lọ tí ẹ bá nu. Àwọn bàbá rẹ̀ tí wọ́n ní ṣe bá wà lábí ọ̀tán nu. Àwọn ìyá rẹ̀ tí wọ́n wò pé èmi wọn náà ní yọ́tọ̀ ń wo pátákà kiri ládùúgbò yìí tí wọ́n bá wọn nu. Àwọn tí wọ́n máa ń sábà ṣorí ibú jù lára àwọn ẹni Ọlọ́run àwọn fámìlì wọn àwọn aráàlú wọn àwọn ará àdúgbò wọn. Ẹ rí i pé ó tó lè di pé mo fàyè lẹ̀ láti wá sínú ìjòkó yìí ẹ ká mọ̀ pé ẹni tó bímọ yìí ẹni tó ń wo ni. Ọba àlekí ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Ní gbogbo sẹ́yìn yìí bó ṣe tó lónìí ẹnìkan tó lè sọ pé òun bá mi sùn sórí bẹ́ẹ̀dì tá a jọ sùn àfáyẹ̀sí rù. Mi ò mẹ́lòmíì pé kájọ sùn nù yàrá kan náà
kájọ sórí bẹ́ẹ̀dì kan náà kò sẹ́ni tí ó lè pa ìtàn yẹn nísìnyìn lónìí àfi bóyá àbítẹ́ni yẹn bá wà ń pè kan tí mi mọ̀ ṣùgbọ́n tí mo mọ̀ Àfáyẹ̀sírù yìí ni. Àjọ sunú ilé, àjọ rìnrìn àjò, àjọ ṣoríṣiríṣi nǹkan, àjọ ṣe NC ní Federal College of Education ní Lábẹ́òkúta, àjọ ń gbénú ilé ni, àjọ lọ ń gálà ní Gàmbòrò ń gálà ní Borno State, tàjọ wà ń bẹ̀ ẹ̀wọ̀n náà nílùú Ẹ̀fọn, a máa ń pè mẹ́ ní Qaryatul Ba'udah, the village of mosquito, wọn la máa ń pè bẹ̀ torí pé téèyàn bá débẹ̀ jáwé jura kìí ṣe èébú tí àpọ́lọ́dọ̀ ti wá ń bí tí wọ́n bá pèèyàn jáwé jura èébú ni èpè ni ìdí ọ̀dá ni nímò míì wọ́n máa túmọ̀ ẹ̀ sí wèrè bóyá eléyìí jáwé jura ṣùgbọ́n téèyàn bá ti wọ Kọ́ríyà lọ́gà àrọ̀bíyà ní Gàmbòrò ń gálà kìí ṣe pé wọ́n sọ fún ẹ pé lọ já ìwé kó fi máa jura tó o bá fi jura ìwọ náà ó rí tí kò ti ṣe ó rí tó jù rí ó rí. Now, àjọ rin àwọn ọ̀rìn àjò yẹn, àjọ lọ Kánò, àjọ lọ káàkiri. Nígbàtà tó ń kàwé tán ní FC Òṣìẹ̀lẹ̀ Lábẹ́òkúta, a tún jọ lọ Yunifásítì Ìbàdàn ni. Ṣé báyìí ní ìsìn, àwọn tó wá sí ní èdè ní Yunifásítì. Senior nísìn, àwọn lè nínú ẹni tó lè ṣe fáàrí. Nísìn ìpé ìmọ́bò fún ọ̀jọ́jọ́ ẹni bó ṣe tó yẹn. Junior ti wà ní school ẹnìkan tí mo mọ̀ ń sẹ́yìn tó lè sọ bẹ́ẹ̀ lójókòó yìí. Allahu Akbar. Ẹnìkan tí mo mọ̀ ní sẹ́yìn tó lè sọ bẹ́ẹ̀ torí senior mi ni. Mo rò bó ti yé wọn àwọn olóòótọ́ yìí wọ́n máa ń sọ pé seniority is not forever. Mo rò bó ti yé nìsín ṣùgbọ́n bó ṣe rí yẹn náà ìtàn ò ní yídà kúrò ní bó ṣe wà. Ìgbà lè yídà pé yí máa rí báyìí nígbà kan ó ti wá yí kúrò ń bẹ̀ lónìí ìgbà lè yí ṣùgbọ́n tàn kì í yí. Sòtórí bẹ́ẹ̀ mo kí Àfáyẹ̀sírù púpọ̀. Ó ti wá pẹ́ tí wọ́n máa ń sábà sọ pé àwọn ń ṣe nǹkan, àwọn bímọ, àwọn ṣe pé tí mi kì í máa ń ráyè wá nítorí àwọn iṣẹ́ tẹ́ máa rán mi káàkiri. Ṣùgbọ́n tó ní yìí, Ọlọ́run ní kí n rí ààyè yẹn wá tí mo fi wá. Èmi náà sì wá bí níwà imam, ẹ̀yin náà worú múra tí mo mú láti ilé Ògbómọ̀ṣọ́ wá sẹ́yìn. Ẹni pé kì í ṣe ara ìmáàmù ni mo mú wá. Mo wá níwà pé ọ̀rẹ́ mi ó bímọ, mo wá bá ṣàjọyọ̀. Mo wá níwà pé senior mi ó bímọ, mo wá bá ṣàjọyọ̀. Ọba àlejò rápáṣà bá mi dúró tì. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Ẹ wá rí, ó máa ń pọ̀ nínú àwọn téèyàn máa ń bá ní téèyàn máa ń bá ṣe tó ṣe pé ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ síra yín. Nínú ẹni tí mo mọ̀ dájú tọ́lọ́run ní kó nífẹ̀ẹ́ mi pọ̀ l'Àfáyẹ̀sírù yìí wà. Ó nífẹ̀ẹ́ mi. Ṣẹ́lẹ̀ gba àwọn awuyewuye tẹ́ ẹ máa ń gbọ́ yẹn, nínú ẹni tí mo mọ̀ pé nǹkan yẹn jẹ́ kó rọrùn sùn ní sẹ́yìn l'Àfáyẹ̀sírù wà. Èmi wá bàjẹ́ kinní kan, ó lè pètúgbà mẹ́wàá tí mi ní tí ìgbé, á dẹ̀ tó máa pè lọ, á máa pè lọ. Ẹgbọ́n kí ló tún ń ṣẹlẹ̀, kí ló tún dé, ṣáà ní kí jímọ̀, ṣáà fẹ́ kí ẹgbọ́n wọn lẹ́ sá lọ, ẹgbọ́n mo lẹ́wà, ẹgbọ́n kinní kan tóhun náà ní rọrùn sùn, ọkàn ẹ̀ kì í balẹ̀ nígbà tó bá gbọ́ pọ́kàn tèmi náà balẹ̀. Ọba àlejò rápáṣà bá mi dúró tì í. Mi ní nǹkan kan tí mo wá ṣe ń bí lónìí ju kí n kí yín pé ẹ kú oríire lọ. Káyé sì lè mọ̀ pé ọ̀rẹ́ lèmi àti Alhamdulillahi ma sha Allahu yakun. Ẹ̀wọ̀n káwọn èèyàn lè mọ̀ kó sì lè máa jẹ́ ẹ̀kọ́ fún kálùkù pé gbogbo bó ṣe lè wù kó tó, bó ṣe lè wù kó jẹ́nu ayé àwọn tẹ́ ẹ bá jọ bẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ gbàgbé wọn. Ba'lamu yasha Allahu yakun la ilaha abadi. Orí pé nínú ìrìn àjò dájọ́ rìn bọ̀ látàná kó tó dè ní àwọn ọ̀gbá ń bẹ tó ṣe yí pé èlùbọ́ tó ń bá gbé wá láti sẹ́yìn láàjẹ́ sùkú ó túmọ̀ sí pé ẹni tó lè ṣèrègùn pé àwa náà fún ẹ lóúnjẹ nínú àwọn nínú wọn l'Àfáyẹ̀sírù yìí wà. Ba'lamu yasha Allahu yakun la ilaha abadi. Ẹ já mọ̀ pé gbogbo nǹkan lòkè ògùn ni wọ́n lè sọ pé ẹ̀ ní bí tó ń jẹ kọ́. Oúnjẹ wà ń bí tí kìí ṣe díẹ̀. Inú ẹni tó lè ṣèrègùn ẹ̀ lójókòó yìí àwọn gbẹ́lùbọ́ wá láti Ìsẹ́yìn òun làwọn máa jẹ́ sùkú àwọn ò sì ní gbẹ́lùbọ́ díẹ̀ wá èlùbọ́ tó pọ̀ ní. Tá
máa jẹ́ inú ẹni tó lè sọ pé mo bọ́ mọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ rí mo fún lóúnjẹ lójókòó yìí. Alhamdulillahi in ata wa ina roma. Ẹ o tẹ́ bá rí àwọn fìlà kan lórí mi, àwọn fìlà sányán tó dáa, àwọn àlárì tó lálàáfíà, àbáyẹ̀sí rù ní máa fún mi kì í sì gbowó tí àgbẹ̀ máa ń tà yóò kọlu Èkó tí ó lọ tà tó bá tún kọ́wọ́ pọ̀ láti Èkó yóò yàrá Abẹ́òkúta láti ná díẹ̀ mẹ́kó tó délé. Hamda yaliku bihi badan wa muhtatama. Ẹ wo àwọn àgbà tá à ń wí àwọn àgbà tí kálukú tí ìlé dọ́wọ́ mú lu ẹnu ni. Bàbá wa rọ́wọ́ mú lu ẹnu lénìí tọ́lọ́ ń sọ kálukú di tó dà ẹ gbọ́dọ̀ gbàgbé àwọn tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀. Hamda yaliku bihi badan wa muhtatama. Bí gbogbo sẹ́yìn yìí ṣe tó yìí, ibi tí ọkàn mi balẹ̀ tí mo lè jẹun bẹ̀, gbogbo sẹ́yìn yìí bó ṣe tó yìí, ibi méjì ni. Tọ́kàn mi balẹ̀ pé mo lè wọnú bẹ̀ kí n jẹun tán, tí ṣe pé mi ní béèrè pé ta ló sè é, mi ní níbo ló ti wá, ibi méjì ni, ìkànnù méjèèjì lẹ́ni tó jókòó yìí. Ẹ sì ni pé ìgbà tó mú adé mi tá a ti fẹ́ jẹ lẹ́ẹ̀kan, mo yán fìlà álẹ̀ ni, èmi yìí sí fìlà álẹ̀ gbogbo tó wù ká lọ, mi ní sí fìlà. Ó ti ẹ̀ ní, ó ti rójú mi náà, ó lè rójú yẹn, ó ní rí nǹkan kan, mi ní sọ nǹkan kan, ṣùgbọ́n bàtà adébẹ̀ yẹn, a yánra álẹ̀, a gbogbo ara la dànù, lájọ ń ṣe, lájọ ń sọ̀rọ̀, là ń ṣeré pámbẹ̀ tó kan balẹ̀, torí ipa mọ̀ pé bí tá a wà yìí, ẹni tá a jọ wà lánàá ni tí ó màṣírí wa tó bá sọ pé ó dá o ẹ lọ wádìí ẹ̀ tẹ́ fẹ́ mọ àṣírí ẹ̀ bó ṣe rí àwọn tí wọ́n lè sọ fáwọn màṣírí ni wọ́n jókòó yìí ṣùgbọ́n kò sáṣírí kankan. Kò sáṣírí kankan. Sáṣírí bá wà ní àwọn tí wọ́n mọ̀ ni. Torí àwọn tí wọ́n mọ̀ àná ni wọ́n mọ bá a ṣe jọ pilẹ̀ ìgbésí ayé. Ká sọ páṣírí wà ní àwọn tí wọ́n tù ní ṣùgbọ́n kò sáṣírí. Wọ́n tó ń wá ṣírí káàkiri ayé. Ṣó ti yé báyìí ní ìsìn tó ń wá sọ́mọ Ògbómọ̀ṣọ́ kọ́ àwọn tí wọ́n lè sọ lélẹ̀. Ṣó ti yé báyìí ní ìsìn so torí bẹ́ẹ̀ mo kàn wá kí yín ni. Kò sí nǹkan kan tí mo wá ṣe ju pé mo wá kí yín lọ. Alhamdulillah. Kí n sì wá kí ọmọ mi tí ọba àlékè ọlá tó fún wa. Ọlọ́run máa ṣe ìdúró tì wá. Tẹ́mi bá wá lọ bìkan báyìí tí mo lọ kí ọmọ mo máa ń sábà fọmọ lówó. Ṣùgbọ́n lónìí òun wá pọ̀ lọ́wọ́ mi. Àbáyẹ̀sí rò wá ní bínú. Màá fún ọmọ yìí ní 100,000 naira. Lónìí owó pọ̀ lọ́wọ́ mi. Subhana rabbika.